gbogbo nǹkan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí tí gbogbo aráàlú ń pariwo látàrí ọ̀wọ́n gógó oúnjẹ àti epo bẹntiró, ẹgbẹ́ òṣìṣẹ́ fárígá, àwọn aráàlú náà láwọn ò ní gbà, àwọn ọ̀dọ́ ní kí wọ́n fi dá wọn. Wọ́n ní bágbà ò bá sí nílùú ìlú á dìbàjẹ́. Èyí ló mú olóyè olùdarí Adesope, ààrẹ ẹgbẹ́ Oòduà People's Congress Reformed jákèjádò nàìjíríà àti lókè òkun ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní kíkún. Ó tàn mọ́lẹ̀ sáwọn nǹkan tó ṣókùnkùn fọmọ nàìjíríà. Ẹ gbọ́ bó ṣe sọ. Ẹ ṣé gan olóòtú, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi jákèjádò gbogbo àgbáláyé. Orúkọ mi ni Comrade Dare Adesope tí mo jẹ́ ààrẹ fún ẹgbẹ́ Oòduà People's Congress Reformed. Ẹ ṣé, èmi àti olóyè Sunday Igboho àti ìríra látìgbà tó ti padà sí Nàìjíríà, torí mi náà ò sí l'around, but Ọlọ́run bá tẹ́ màmá sí afẹ́fẹ́ rere lórí ọ̀rọ̀ pé kí ni mo rí sí ọ̀rọ̀ Oòduà Nation. Níbi tó dé dúró yìí, a gbọ́dọ̀ máa fi ẹ̀kọ́ tọ́ná fún ara wa. Ara gbígbà àdúrà wa òun ló jẹ́ kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kan dé ipò yẹn. Tí wọn ò bá bọ́ sípò yẹn, olóyè Sunday Igboho tí lè wọ Nàìjíríà. Ọlọ́run má ṣì wá mọ́ta. So ẹ rí pé Ọlọ́run gbọ́ àdúrà wa nìyẹn. Oòduà Nation, Oòduà Nation, Oòduà Nation, agbátẹrù ẹ̀ náà làwa rẹ̀, ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ọpọlọ ṣe. Àkọ́kọ́ ọbẹ̀ ni wípé báṣíwájú ṣe wà yẹn, àfi tá bá ń tọ́ra wa, a lè gba Oòduà Nation lásìkò aṣíwájú, torí kò sí ààrẹ tó máa fẹ́ kí ìlú pín ní orí tòun. But àwọn tá jẹ́ ọmọ Yorùbá tójú bá farabalẹ̀ ó máa rí mú. Ariwo tá kọ́kọ́ ń pa ni pé wọ́n marginalize wa, wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá, òun ló fà á tá fi ń pariwo pé àfọ́ Oòduà Nation, àfọ́ Oòduà Nation. Ẹ wo àyípadà tó ti ń dé bá Yorùbá látìgbà tí ààrẹ ti débẹ̀. Ipò mélòó la dìmú nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀, ní Nàìjíríà tẹ́lẹ̀ mú ní nílẹ̀ Yorùbá. Bàbá yìí sìn ààrẹ ti ń pín gbogbo ẹ̀, gbogbo nǹkan tó yẹ kó tọ́ sí wa wọ́n ti ń bá wa gbà, wọ́n ti ń fi lé wa lọ́wọ́. Ó wá kù sí ọwọ́ ara wa. So tá bá wá rí èèyàn tó ń ṣerú eléyìí fún wa, ṣó yẹ ká tún wá dìde ká tún máa fẹ́ gbógun tì, ká tún máa fẹ́ bàjọba ẹ̀ jẹ́, ẹ̀rí kó máa kù díẹ̀ káàtó. So lọ́wọ́ yìí sìn kò tí ì sí nǹkan kan tó jọ. Dẹ́ni kankan tá a mọ̀ ní wípé àwọn Fúlàní yẹn wọ́n ti kó gbogbo nǹkan gidi ilẹ̀ Nàìjíríà pátápátá, wọ́n ti kó lọ sókè ọ̀yà lọ́dọ̀ tiwọn. A máa rọ ààrẹ ń sìn ni, so that tá bá tiẹ̀ ní Oòduà Nation wa tọ́lọ́mbà là máa ní, tá bá ní nígbàkigbà tọ́lọ́mbà gbà fún wa, kò ní jẹ́ pé a máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, because gbogbo nǹkan tó wà nílẹ̀ Nàìjíríà pátápátá wọ́n ti kó lọ sókè ọ̀yà. Gbogbo àwọn headquarters pátápátá náà move kúrò lẹ́kọ̀ọ́ nígbà tó change capital, wọ́n ti kó gbẹ lọ sókè ọ̀yà. Irú ilé ń sìn gbogbo àwọn bó ṣe ń lọ yẹn, à ń rí pé aṣíwájú tó wà ń bẹ̀ ọ̀n bá wa gba àwọn díẹ̀ díẹ̀, ọmọ bá wa gba àwọn díẹ̀ díẹ̀ wá sọ́dọ̀ wa padà. Gbogbo nǹkan tá fi ń jagun nílùú wa gẹ́gẹ́ bí Nàìjíríà pátápátá púpọ̀ ní ọ̀dọ̀ wọn ló wà lókè ọ̀yà. So gbogbo orú eléyìí wọ́n gbọ́dọ̀ òyìnbó náà àti bá wa pín gbogbo ẹ̀ dọ́gbadọ́gba. Ìtú ẹ̀ kó bọ́ sọ́dọ̀ tiwa náà kó bọ́ sọ́dọ̀ tiwa, kí gbogbo ẹ̀ kó má wà lọ́dọ̀ tiwọn, so that èèyàn kan kò ní lè máa dúnkokò mọ́yàn kankan. Ṣùgbọ́n tá a bá fún wọn láyè àti ṣe gbélé, tá a bá ń fi ọ̀rọ̀ pé ìkìlùpín tá a tún fi ń dà wọ́n láàmú pẹ̀lú wàhálà táwọn Fúlàní fún wọn, àtàtún jẹ́ tiwọn náà, a tún fún wọn ní wàhálà ìgé, ẹ̀rí pé wọ́n ní lè focus nǹkan tó yẹ kán ṣe fún wa yẹn, tá a dẹ̀ rí pé wọ́n ti ń ṣe, wọ́n ní lè parí ẹ̀, a tún máa dá wàhálà sílẹ̀, a tún máa gbógun tira wa. So mò ń bẹ̀ gbogbo wa, ẹ jẹ́ ká ní sùúrù, a máa gbáradì nígbàkigbà tó bá ti yá, ó yá náà nìyẹn. But iṣẹ́ tó yẹ ká ṣe, iṣẹ́ àwọn Fúlàní yẹn gangan ó ṣe pàtàkì, ó ṣe kókó gan, tó ń jí wa gbé. A dẹ̀ ti rí nsìn, mo máa ń sọ tipẹ́tipẹ́ pé kò ṣe Fúlàní nìkan ló ń ṣe gbọ́mọgbọ́mọ, kò ṣe Fúlàní nìkan ló ń jalè, kò ṣe Fúlàní nìkan ló ń bá àwọn obìnrin wa sùn. Àwa Yorùbá náà tí wà burúkú wà lọ́wọ́ wa wà ń bẹ̀. Ṣé báwọn kan tó mú lẹ́nu jọ́ mẹ́ta yìí, Yorùbá ni wọ́n tọ́ náà pretend bí Fúlàní. So kí la fẹ́ ṣe lórí gbogbo àwọn arìn yẹn náà? Gbogbo àwọn tó oníwà ìbàjẹ́ tó wà láàrin wa náà la gbọ́dọ̀ make sure pa ṣiṣẹ́ gbogbo wọn. So bí mo ṣe ń sọ lọ, ìjọba tó wà ń bẹ̀ sí, ẹ jẹ́ ká fún ní àtìlẹ́yìn
ká dẹ̀ máa rọ̀ wọ́n láti gbàdégbà ká máa jẹ́ kó yé wọn pé nǹkan tá fẹ́ kẹ́ ṣe fún wa lélẹ́yìí, nǹkan tá fẹ́ kẹ́ ṣe fún wa lélẹ́yìí. Ó possible ká jókòó gan, ká pè pàdé, ká jókòó, ká sọ nǹkan tá fẹ́ gẹ́gẹ́ bí Yorùbá, ká dẹ̀ lọ gbé pàdé wọn síwájú wọn pé ẹ wò nǹkan tá fẹ́ kẹ́ ṣe fún wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá lélẹ́yìí. A dẹ̀ máa fún wọn ní àtìlẹ́yìn tó bá yẹ pé kò sí mímì kan tó lè mìyín, a wà lẹ́yìn yín bíi ké adúró tì yín, aburú kankan ò lè ṣẹlẹ̀ sí yín. Gbogbo nǹkan kíkan tá bá dẹ̀ lè ṣe lẹ́yìn tó bá màdúrà gbà, nílànà kìrìsìtẹ́nì kó gbà, ìlànà mùsùlùmí kó gbà, ìtìṣẹ̀ṣe kó gbà, nǹkan kíkan tá bá lè ṣe láti rí pé wọ́n ṣe àṣeyọrí, wọ́n ṣe àṣeyege ńbẹ̀ yẹn, ká bẹ̀rẹ̀ sí máa ṣe fún wọn. Ju pé bóyá ká tún máa wá pariwo afẹ́ Oòduà nation, ó yẹ ẹ fún wa lóòduà nation, ẹ fún wa, à ń tọ́ra wa nìyẹn o. Ọlọ́run dẹ̀ níjà fọ́ra ọ̀ṣẹ́ra wa. So ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú nǹkan tó wà lẹ́sìn. A máa débẹ̀, ilẹ̀ ìlérí wa ni, ó dẹ̀ di dandan ká débẹ̀. Ọlọ́run á dẹ̀ mú wa débẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ẹ ṣé. À ń gbé àṣà náà, kò ṣe pé ọ̀rọ̀ ètò ààbò ìlú nìkan là ń ṣe. Gbogbo nǹkan tá lè ṣe láti rí pé àṣà wa ò wọ́ mi, èdè wa ò wọ́ mi, gbogbo ẹ̀ náà là ń ṣe láti rí dájú pé ìṣọ̀kan wà láàrin gbogbo àwọn ọmọ Oòduà jákèjádò gbogbo àgbáyé, láti rí pé àwọn fífẹ́ bára wa lò, gbogbo ẹ̀ náà là ń ṣe. Ìbéèrè tẹ́ béèrè tẹ́ wá ń rán mi létí. Ṣé rí lórí pé ká máa gbé àṣà lárugẹ, irú àwọn olórin wa ni màá fẹ́ fi ṣe àkàwé, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà máa ń rí àwọn olórin àtàwọn tó ń ṣe tíátà wa náà máa ń rí wọn gẹ́gẹ́ bí àwọn tó ń wò táwọn èèyàn ń pè ní role model, náà máa ń rí wọn bẹ́ẹ̀. Ṣùgbọ́n àpẹẹrẹ wo làwọn ilé ìgan náà ń filẹ̀ fáwọn tó ń wò wọn as role model then láti gbé àṣà àti ìṣe wa lárugẹ? Kí ni ipa tí wọ́n ń kó ń bẹ̀? Ẹlòmíì á lóun ṣeré Yorùbá ìgbà kankan bẹ́ẹ̀ nínú móvì, bóyá nítorí pé bóyá bí móvì yẹn bọ́ ṣe kọ̀tàn yẹn pé o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kankan bẹ́ẹ̀. Èwo ni kó tún máa wá sí lórí sẹ́ẹ̀tì pé òun ṣe móvì, kó tún wá ń ta kẹ́tù máa múra yamayama. Gbogbo orú yẹn kù díẹ̀ káàtó. Àwọn ilé òkè ń ṣàṣà wa, àṣà aláṣà là ń kọ́pì, là ń mú wọnú ìlú wa yìí tó dẹ̀ kù díẹ̀ káàtó. Gbogbo orú kíní yẹn ló jẹ́ kí ìlú kó máa lọ bí ó ṣe yẹ kó lọ. Òun ni ò jẹ́ kọ́mọdé kan bọ̀ fágbà mọ́. Ọmọgun àti kí bàbá ẹ̀ ń sìn ó nira fún. Ọmọ mi ò lè dọ̀bálẹ̀ kú kí bàbá ẹ̀ mọ́, ó máa dúró ẹkùlé sà, ẹkùlé dádì, ẹkùlé mọ́mì ni. Gbogbo orú yẹn ò kí ń ṣe àṣà wa. Then irú àwa olórin náà, especially àwa tá à ń kọ hip hop, èmi ni bí irú àwọn Davido, Wizkid nǹkan yẹn. Ẹ kàn tí ẹ wo, ẹ imagine bó ṣe máa rí kí Davido or Wizkid or anyone èyíkéyìí nínú gbogbo wọn yẹn tó ń kọrin hip hop yẹn tó ń jẹ́ ọmọ Yorùbá kan ní show l'Amẹ́ríkà, ní USA, lẹ́niwẹ̀ẹ́ níbẹ̀, lẹ́ni state níbẹ̀, kan wá wọ dànṣíkí kan fi wá perform, ẹ wo bóyá máa rí. Ṣùgbọ́n wọn kì í ronú pé káwọn gbé àṣà wa lárugẹ. Kí ni ló dẹ̀ yẹ kó máa bá wa ṣe láti lè máa fi promote àṣà àti ṣe wa? Kó wọ́ bẹ̀rẹ̀, kó wọ́ dànṣíkí, ìjọ́ mi kó wọ́ kẹ̀mbẹ̀, ìjọ́ mi kó wọ́ yẹ̀rì, ìjọ́ mi kó wọ́ agbádá, ìjọ́ mi kó wọ́ kó wọ́ oríṣiríṣi aṣọ ìbílẹ̀ wa Yorùbá kó fi perform láàrin wọn bẹ̀ yẹn. Believe you me, yìí tá a fi ń kọ́pì wọn tá à ń gba àṣà wọn ṣe yẹn, àwọn náà máa gba àṣà tiwa ṣe ni. Pé Wizkid aṣọ tó wọ̀ èmi náà fẹ́ wọrú ẹ̀. Wọn ò dẹ́ ń kọ́yé kíyé nǹkan tó bá fẹ́ láti ná lé lórí ẹ̀. So ẹ̀yin tẹ́ ń kọ hip hop wa, ẹ jọ̀ọ́ nítorí tí ọlọ́ ẹ bá wa promote àṣà wa náà. Ẹ má kàn máa copy àṣà tiwọn nìkan. Ẹ jẹ́ káwọn náà máa rí nǹkan kan kọ́ lára titi wa. Ẹ̀yin tẹ́ ń kọ hip hop definitely orin wọn lẹ́ ń kọ òyìnbó lẹ́ fi ń kọ́ náà. Kí làwọn fẹ́ kọ́ lára tiyín? Ẹ jẹ́ kó kọ́ àṣà àti ìṣe yín lára tiyín. Ẹ wọ dànṣíkí lọ sórí stage kẹ́ lọ fi perform níjọ́ kan. Ẹ wọ agbádá kẹ́ lọ fi perform. Gbogbo ilé náà máa wú àwọn náà lórí. From there àwọn náà á gbà á. Oríṣiríṣi ọ̀nà lóníkálùkù lè lò láti máa fi gbé àṣà àti ìṣe ẹ̀ lárugẹ. Ibikíbi tọ́lọ́run bá fi wá sí, ẹ jẹ́ ká make sure pé à ń lò láti fi gbé àṣà àti ìṣe wa lárugẹ. Then àwọn artist wa, ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run, ìwọ̀kiwọ̀ tẹ́ ń wọ̀ ti ń pọ̀ jù. Ẹ dínkù tẹ́ bá wọ̀ lórí set pé torí bẹ́ẹ̀ fẹ́ ṣe movie, wọ́n pè é síbẹ̀ kẹ́ ṣe bọ́n ṣe kọ script fún yín yẹn pé èèyàn báyìí ló ṣe nǹkan báyìí ló wọ nǹkan báyìí ló báyìí ló play, ìyẹn ti yàtọ̀. But tẹ́ ẹ̀ bá sí lórí set tẹ́ tún wá wà nígboro kẹ́kọ̀ọ́ máa wọ nǹkan kí nǹkan káàkiri gbogbo ìlú káwọn èèyàn dẹ̀ máa rí, àwọn èèyàn ń wò yín, wọ́n ń wò yín bí àwòkọ́ṣe. So irú kílẹ̀ wá ń filẹ̀ fáwọn ọmọ yẹn. Ẹ bá wa ṣe àtúnṣe lórí gbogbo àárín yìí, ó kù díẹ̀ káàtó, kò ń ṣe nǹkan tó yẹ kó máa bá lọ́wọ́ àwọn ọmọ Yorùbá.
ọmọlúwàbí náà máa ń pè wá, gbogbo nǹkan tá a máa ń ṣe ìwọ̀n tún ìwọ̀n sí ni, a dẹ̀ máa ń ṣọ́ra ṣe torí a máa ń sá forúkọ, à ń fẹ́ kórúkọ bàjẹ́, ọlọ́run dẹ̀ ní borúkọ gbogbo wa jẹ́. So ẹ jọ̀ọ́ ẹ̀yin olórin wa, ẹ̀yin òṣèré wa, ẹ túbọ̀ bá wa tẹ pamọ́ àti gbé àṣà àti ìṣe wa lárugẹ. Gbogbo bíkíbi tẹ bá ń rìn sí lórílẹ̀‐èdè àgbáyé orílẹ̀‐èdè ayé, ẹ jẹ́ kán máa rí pé yes, ọmọ Oòduà gidi lélẹ̀, ọmọ Yorùbá pọ́nbélé lélẹ̀, ọmọlúwàbí ènìyàn lélẹ̀. Ọlọ́run adé túbọ̀ máa ràn yín ṣe. Ẹlòmíràn á jáde á débi tí wọ́n ti ń sọ̀rọ̀ tó yẹ pé Yorùbá náà ń bá sọ, á máa pretend bí pé kò ń ṣe Yorùbá, á máa sọ òyìnbó. Kí ni ìtumọ̀ òyìnbó tó yẹ pé o lọ fowó kọ́ ni, o ò lè gbọ́ òyìnbó kó gbọ́dọ̀ àwọn olóyìnbó lọ. Kí la wá ń tọ́ra wa fún? Tọ́mọ Yorùbá bá bẹ́ẹ̀ sọ Yorùbá sí padà. Tọ́mọ Yorùbá bá ń bẹ́ẹ̀ sọ òyìnbó gan tó bá rí pé ọmọ Yorùbá ni òyìnbó ló dẹ̀ ń bẹ́ẹ̀ sọ, yí èdè yí ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn yí padà sí Yorùbá. Tó bá dẹ̀ lóun fílẹ̀ bó ṣe mọ́ tiẹ̀ ṣe ni ẹ má bá sọ òyìnbó lọ, ṣùgbọ́n òun náà lè kọ́gbọ́n látara tiẹ̀. Ẹ má fèdè yín pamọ́. Chinese ò lè rí Chinese tó bá pàdé ara wọn lẹ́nìwẹ̀ẹ́, ẹsẹ̀kẹsẹ̀ wọn bẹ̀rẹ̀ sí máa bára wọn ṣèdè ni. O lè ráwọn India wọn ń fèdè wọn pamọ́, but àwa nìkan la máa ń fèdè wa pamọ́. À á débi tó yẹ ká ti sọ láàrin ara wa, à á tún máa sọ òyìnbó tí ó dẹ̀ bọ́ sí tí ó tọ̀nà. Òyìnbó náà ló dẹ̀ lẹ́lòmíì náà gbọ́, wọn mọ past wọn mọ present, wọn kàn ń gbé ògbẹ́ fúnra wọn náà ni, but tán bá ń sọ̀rọ̀ gbùrù torí wọ́n ti mọ̀ páwà kan ògbọ́n kankan, ó kàn ń dùn lẹ́nu wọn náà ní akọ́ pé yes òyìnbó náà ń sọ, irọ́ ìsọkúsọ dẹ̀ náà ń sọ. So ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run jẹ́ ká ṣe lórí àárín. Àwọn gómìnà wa ó yẹ káwọn náà jáde kán sọ sí ọ̀rọ̀ tó wà ń lù pé ipa wo náà ń kó, ìgbésẹ̀ wo náà ń gbé, kí làwọn ètò tó ń ṣe láti rí pé ibi tó wà nípínlẹ̀ kọ̀ọ̀kan pé wọ́n bá wa dẹ́kun ẹ̀. So káwọn náà dìde kán sọ nǹkan tó ń ṣe, kán dìde kán sọ nǹkan tó ń ṣe fún wa. So báàrin yẹn ṣe rí nìyẹn. Then gbogbo wa ń gbàgbé kinní kan, pàápàá jùlọ ata jẹ́ ọmọ Yorùbá, mò ń bá sọ eléyìí. Aṣíwájú ń dọwọ́ bo àwọn nǹkan kọ̀ọ̀kan torí pé ẹgbẹ́ tó gbéjọba fún wọn, ẹgbẹ́ wọn náà ni APC ló gbéjọba fún wọn. Àwọn iṣẹ́ kan dẹ̀ ń lọ lábẹ́lẹ̀ tó jẹ́ pé àti ìlè rí pa ẹ̀ ń sìn. Gbogbo ìtàn sọ pé oṣù mẹ́fà oṣù mẹ́sàn-án a gbọ́dọ̀ fún ààrẹ tó wà nẹ́ẹ̀sì níbi ọdún méjì ká tó máa láàrin tí àyípadà kankan. Ètò tí mo kàn ń rọ̀ tí mo fẹ́ kọ́ bá wa ṣe ni pé bọ́n ṣe máa bá wa mójú tó ń jẹ máa dínwó, kí ló jẹun èyí tó bá kú wa máa bá kọ́kọ́ bá wa mójútó ọ̀rọ̀ oúnjẹ dé yẹn. Àìmọye gbèsè láṣíwájú bá ń lẹ̀ nínú ìjọba yẹn kò ṣe máa sọ ni wọn ò ní sọ torí pé pátì kan náà lọ́jọ́ wà pẹ̀lú Buhari. Ẹ̀rí pé àjọ náà ti débẹ̀ wọn ò lè takò Buhari. Tá bá ń sọ̀rọ̀ pé wọ́n kówó jẹ nílùú yìí, ta ló kówó jẹ tó àwọn Fúlàní nílùú Nàìjíríà táwa yìí? Ta ló kówó jẹ táwọn Fúlàní? Ta ló bàlújẹ́ táwọn Fúlàní látàyè Márùndínkò? Ẹ wáyé Buhari tó lọ ìpẹ̀lú bó ṣe lóun fight corruption, ẹ wòye táwọn èèyàn tún kó jẹ. Abacha lù tí wọ́n yìí ń gbà. Yorùbá mélòó lẹ gbọ́ pé wọ́n mú bẹ́ẹ̀ yẹn kó ń kówó jẹ ní kókó bẹ́ẹ̀. But gbogbo eléyìí gbogbo wa ọ̀rọ̀ gbogbo kìíní yẹn, ìlú yẹn dẹ̀rẹ̀, ìlú yẹn ti bàjẹ́ kọjá nǹkan tá a kàn rí pé èèyàn kan á kàn débẹ̀ ó ní magic wand lọ́wọ́ láàrin ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì á dẹ̀ ti ìlú yẹn padà sí dáadáa. Kò rí bá ṣe ń sọ yẹn, kò dẹ̀ kó rí bẹ́ẹ̀, ó yẹ ká mọ̀ pé iṣẹ́ pọ̀ ń bẹ. Ẹni tó bá fẹ́ dépò kan á ní ètò nílẹ̀ pé tí n bá débẹ̀ nǹkan báyìí ni máa ṣe, nǹkan báyìí ni máa ṣe o, tìlú máa fi rójú o, tìlú máa fi ráyè o. Ṣùgbọ́n àwọn nǹkan kọ̀ọ̀kan wà ń bẹ tó yẹ pé tí ò bá débẹ̀ kò lè mọ̀ nǹkan tó wà ń bẹ, kò lè mọ bí treasury yẹn ṣe rí, gbèsè tẹ́ jẹ sílẹ̀ ó lè má mọ bó ṣe rí, ètò tẹ́ ṣe sílẹ̀ bẹ́ẹ̀ fẹ́ sọ ó lè má mọ bó ṣe rí, èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà kó tó débẹ̀ gan ó lè má mọ gbà tẹ́lẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní san, ó lè má mọ èyí tẹ́ ti ń san nú ẹ̀. Gbogbo orú àwọn nǹkan yẹn dẹ̀ wà nílẹ̀ tó dẹ̀ gbọ́dọ̀ mójútó, gbogbo orú ẹ̀dẹ̀ ló máa affect ìlú. So gbogbo eléyìí wà ń bẹ, ṣùgbọ́n Aṣíwájú náà kàn mú mọ́ra kò lè sọ torí pé ẹgbẹ́ kan náà lọ́jọ́ ń ṣe APC náà ní gbogbo wọn ni. So àwọn nǹkan pọ̀ ńlẹ̀ gan tí wọ́n lè sọ. Ó ẹ jẹ́ ká wò látàyè Ọbásanjọ́, ayé Ọbásanjọ́ sí Umaru, ẹ rí pé ayé Ọbásanjọ́ ó dájú Umaru lọ. Umaru kúrò ńbẹ̀, Jonathan bọ́ síbẹ̀, Umaru le ju Ọbásanjọ́ lọ, Jonathan náà le ju ti Umaru lọ, Jonathan kúrò ńbẹ̀, Buhari bọ́ síbẹ̀, tí Buhari náà tún wá le ju ti Jonathan lọ. Àdúrà ni pé kí ti Aṣíwájú kó má le bí ti Buhari tó máa fi parí ètò wọn. So ẹ jẹ́ ká yìí ní sùúrù ká fúnjọba ẹni time díẹ̀, gbogbo wa náà ló kàn pátápátá, kò sẹ́ni tí ó kàn. Aṣíwájú náà dẹ̀ sọ, mo wo clip wọn kan nígbà tó ń ṣàwọn campaign yẹn pé kò ń ṣe pé òun náà pé kò dẹ̀ sẹ́ni tó pé, so oníkálukú lè ṣe mistake, so tó máa ń ṣe àwọn àṣìṣe yẹn a máa pè wọ́n ṣàkíyèsí, bọ̀ ká máa fi làákàyè ṣe, torí tá a bá tara lé wa lọ́pọ̀ a ò ní ríra lọ́wọ́n. Bátìkù débẹ̀ kò lè ṣe ju nǹkan táṣíwájú ń ṣe lọ, bí Òbí débẹ̀ kò lè ṣe, kò sẹ́ni tó débẹ̀
tó lè ṣe ju nǹkan tó ń ṣe yìí lọ. So ó gba sùúrù. Ẹ jẹ́ ká fún aṣíwájú ní time lórí nǹkan tó wà ní ilẹ̀ yìí, kán bá lè farabalẹ̀, kán lè ṣe àdúrà la máa gbà fún wọn, kọ́lọ́n bá fún wọn lẹ́mìí gígùn àti àlàáfíà, kán lè rojú ráyè, kán lè ìfọkànbalẹ̀ ọkàn, kán bá lè ṣe nǹkan tó yẹ kán ṣe lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú. Ẹ ṣe rí lórí ọ̀rọ̀ ìjọba tó wà lóde, ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀, ó dẹ̀ dàbí ìlú gangan ni. Ìyà tó kọ sóníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni, but nǹkan kan pa gbogbo wa pọ̀ tó ń jẹ́ kí gbogbo wa ká máa pariwo lọ́wọ́ yìí. Ìyẹn ni ebi tó wà ń ta. Ebi yẹn ní agbára ó pọ̀. So ẹni tí bá dẹ̀ ń pa kò lè ronú dáadáa. Òun làwa Yorùbá fi máa ń pa lówe pé tí ebi bá kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ kù fẹ́rẹ́fẹ́. Ṣẹ́rí, mo fẹ́ fi àsìkò kí jẹ́ kí gbogbo àwọn ẹ̀yà tó kù lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́gbọ́n láti ara wa Yorùbá. Wọ́n á rí i pé àwa ò kì í fọwọ́ pa ara wa lórí tó bá kù díẹ̀ káàtó. Tó bá kù díẹ̀ káàtó, a máa ń bára wa sọ̀rọ̀ pélé ó kù díẹ̀ káàtó. A rí i pé lórí ọ̀rọ̀ ibi dé tó wà ń tà ń sìn tẹ́bi ń pa oníkálukú. Àwa Yorùbá gangan la kọ́kọ́ dìde, la kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní pariwo pé ibi pọ̀. Láti ọdún mọ́dún táwọn Fúlàní ti wà ń bẹ̀, ṣẹ́rí kan takora wọn rí ni. Gbogbo nǹkan kí nǹkan tó bá ń ṣe ló máa ń da lójú ara wọn, torí kò kàn wọ́n tó bá fẹ́ kú kó kú lọ́rọ̀ wọn. Gbogbo èyí tá à ń sọ yìí, àwa Yorùbá gbọ́dọ̀ ṣọ́ra ṣe pẹ̀lú àwọn nǹkan tá à ń ṣe. Mi ò ní ká má pe ààrẹ ṣàkíyèsí, a gbọ́dọ̀ pe ààrẹ ṣàkíyèsí torí ebi ń pa wá gan nínú ìlú. But ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn táwọn èèyàn ò mọ̀. Nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ pàkíyèsí ń sí ni pé ọ̀rọ̀ subsidy or no subsidy, kò ń ṣaṣíwájú ló yọ subsidy. Kán tó dé ipò yẹn kò sọ̀rọ̀ subsidy mọ́, wọn ò ṣètò fún. Gbogbo àwọn tó dẹ̀ fẹ́ ju ìyẹn pátápátá lọ sọ pé àwọn máa yọ táwọn bá débẹ̀. So ìnira tó máa ń tẹ̀lé ló ń tẹ̀lé. Gbogbo òtún wá wò pé owó tó ń yọ kúrò lórí subsidy tó yẹ kán lò subsidy yẹn tó ń yọ kúrò yẹn, wọ́n ṣètò ẹ̀ náà, wọ́n pín sáwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan fáwọn governors round. Àwọn gómìnà wa gangan kí náà ń ṣe ìrànlọ́wọ́ náà ń ṣe fún wa lórí ọ̀rọ̀ olówó dé, lórí ọ̀rọ̀ nǹkan tó wà ń lò yìí. Ètò owó náà ń ṣe láti rí pé ebi ò pa wá aráàlú. Bọ́ gbogbo wa ààrẹ nìkan la kàn fojú sí. Tí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ tó kù díẹ̀ káàtó. Àmọ̀ràn mi fún ààrẹ wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àkọ́kọ́ ni pé kánjọ kan bá tún sẹ́ńsọ̀ ṣe, kán tún wa kà ní Nàìjíríà. Ẹ jẹ́ ká mọ̀ bá ṣe tó lóòótọ́ yé ta tó nípínlẹ̀ kọ̀ọ̀kan. Torí a ti jẹ́ káwọn ará òkè àyàn kan rí pé àwọn làwọn pọ̀ jù ńlú yẹn, pé tó bá dà wá gbogbo àwọn ẹ̀yà tó kù tó bá dà wá pọ̀ àtó wọn. Ẹ jẹ́ ká mọ̀ pé bóyá lóòótọ́ àti lódodo lórí bẹ́ẹ̀. Then ọ̀rọ̀ ìpínlẹ̀, ẹ bá tún àwọn ìpínlẹ̀ tiwa náà ṣe nílẹ̀ Yorùbá, ẹ fún wa ní àwọn ìpínlẹ̀ sí. Eléyìí máa wúlò fẹ́yìn náà lọ́jọ́ iwájú, ẹ bá wa ṣiṣẹ́ lórí àárín yẹn. Then ọ̀rọ̀ constitution wa, ẹ mọ̀ pé gbogbo agitations wa náà àti clamor pé ẹ bá wa, ẹ jẹ́ ká tún ká amend constitution wa, ká ṣàtúnṣe lórí ẹ̀. Gbogbo àṣeṣeṣeṣe Jonathan àti ẹ̀pẹ̀ ìpàdé kan gbà yẹn náà, gbogbo ẹ̀ àbájáde ẹ̀ yìí agbèdàsẹ́gbẹ́ kan ni, àṣẹ ọ̀kan lórí ẹ̀. Lórí ti constitution tèmi tó máa fi dídá ti tèmi, kan tún constitution mi nǹkan fún lo Nàìjíríà lèmi fẹ́. Kí ẹ̀yà kankan ní aṣojú, kó ní kálukú jókòó síbẹ̀, kan wá tún constitution yẹn kan wá tún kọ láti ìbẹ̀rẹ̀ dé parí. Bẹ́ẹ̀ mi ṣe fẹ́ nìyẹn. Tó bá yẹ kó rọrùn fún yín láti ṣe bẹ́ẹ̀, inú mi á dùn gan. Tẹ́ bá lè ṣe, tẹ́ bá lè ṣe náà, Nigeria amendment tó bá yẹ ká ṣe, ẹ jẹ́ ká ṣe yẹn náà lórí ẹ̀. Ṣé bá ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn? Constitution làwọn kan ní ká ṣe. Ìgbà tí constitution ò bọ́ sí, la ní ká fẹ́ restructure. Ẹ jẹ́ ká padà sí region form of government tiwa bá ṣe ń ṣe. Ìgbà tí yẹn náà ò bọ́ sí, làwọn kò ní ẹ fún wa lóòdùà nation, because marginalization yẹn ti pọ̀ jù, yẹn ti pọ̀ jù.
àfi bí ẹni pé àwọn nìkan náà dá ìgbà tó jẹ́ pé bọ́ǹtòrù náà máa ń pera wọn bí pé àwọn nìkan náà dá ló yẹn fún bó ṣe rí lọ́dọ̀ tí wọ́n nìyẹn. So gbogbo orú yẹn ẹ bá wa ṣiṣẹ́ lórí àárín yẹn, ẹ bá ṣiṣẹ́ lórí àárín yẹn á jẹ́ kó rọrùn, oníkálùkù á mọ bóun ṣe tó. Àìmọye state tán ní lọ́dọ̀ wọn tí ó wà viable, state tí ó pa $1 wọlé tọ́dẹ̀ ní state ni. Àwa gan táwa ń pa owó yẹn tá à ń ṣiṣẹ́ lójú méjèèjì ní agbègbè ọ̀dọ́ tí àwọn ìpínlẹ̀ tí wọ́n tó ń mú wá síjọba òkè, kí là ń rí bẹ́ẹ̀? So ẹ jẹ́ ká ṣe àtúnṣe, ẹ jẹ́ ká fi kún àwọn ìpínlẹ̀ tiwa náà lọ́dọ̀ wa ń bí káwa náà pọ̀. Gbogbo ìtẹ́ tí ń ṣe àti ń rí Ọlọ́run adé tún máa gbọ́ yín sókè, ẹ bá wa ṣe gbogbo ẹ̀ kó létò kó lójútùú kí gbogbo ẹ̀ tò. So gbogbo nǹkan tó wà ń bẹ̀ nìyẹn tí ó bá sọ̀rọ̀ ti wàhálà ayọ̀rí jẹ tó wọ́n yàn wá jẹ ìgbà kan ṣe nǹkan bẹ́ẹ̀, ṣé ọ̀rọ̀ Oòduà Nation máa wáyé ni? Kò ní wáyé, ìbọ̀yà ẹ̀ ti pọ̀ jù ní. So ẹ bá ro gbà níyẹn kẹ bá ro ṣe, Ọlọ́run adé tì í lẹ́yìn. So mo ń fi àkókò yìí náà rọ gbogbo àtàjẹ́ ọmọ Yorùbá pátápátá, ẹ jẹ́ ká sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ tó wà bẹ́ẹ̀, ẹ jẹ́ ká sowọ́pọ̀, iṣẹ́ wa náà ń ṣe, ẹ jẹ́ kí a sowọ́pọ̀ ká tì wọ́n lẹ́yìn. Wọ́n ní ìdàdúrà, ogun tó dojú kọ wọ́n ó ju ogun tọ̀dọ̀ tiwa lọ. Ẹ má yẹ ká fi ogun àwa ti ẹ̀yà wọn ká má tún fi kún ogun tó ń dojú kọ wọ́n lọ. So àmọ̀ràn tèmi lọ́wọ́ yìí òun nìyẹn. Ọlọ́run adé tún mọ̀ràn wọn ṣe, á bá wa dá wọn sí fún dáadáa. Wọn yé wọn ò ní kú kíkú láàkó yìí because ogun pọ̀. Àárín ọ̀tá níbi tán wà yẹn, àárín ọ̀tá níbi tán wà, òkè ọya níbi tán wà yẹn. So àwọn ẹ̀dẹ̀ náà súnmọ́ bí àwọn náà pọ̀ ju gbogbo àgbègbè yẹn. Ṣùgbọ́n mọ̀ pé Ọlọ́run ní fi wọ́n lẹ̀, àdúrà tí gbogbo àná bá dẹ̀ ń gbà fún àṣẹ. Ṣùgbọ́n ọ̀rọ̀ ebi yẹn àníyé sọ o, kán bá wa mójútó. Ebi ń pa wá nílùú, ebi ń pa wá nílùú. Ẹ bá wa ṣètò yẹn kíákíá, Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Ẹ ṣé lórí ìbéèrè pé kí ni mo rí sí ọ̀rọ̀ àwọn ọba tí wọ́n pa nílẹ̀ Yorùbá. Ṣẹ́rí tó bá bú ẹtù, àwa Yorùbá la máa ń pa owó yẹn. Orí àrò àwú jákèjádò gbogbo àgbáláyé náà mọ̀ wípé a máa ń pọ́n àwọn ọba wa lé nílẹ̀ Yorùbá, a dẹ̀ máa ń bọ̀wọ̀ fún wọn. Tó bá di wípé àwọn èèyàn kàn ń jí ọba wa gbé, wọ́n dẹ̀ ń pa àwọn ọba wa tí nǹkan kan ò dẹ̀ ṣẹlẹ̀, tí wọn ò dẹ̀ bá àwọn ọba yẹn gan níbà bó ṣe yẹ kó bá wọn. Àwa gangan tá jẹ́ ọmọ Yorùbá náà ń dí ẹ̀yẹn. Torí ìgbàgbọ́ wọn ni wípé àwọn tá fi ń jọba, àwọn tó bá tó gbangba sùn lọ́yẹ́ náà máa ń jọba wa, àwọn akọni náà máa ń jọba wa. Sòtọ́ máa fi wá rò pé àwọn ọba ló kù tó yẹ káwọn dojú sọ tí nǹkan kan ò ṣẹlẹ̀. Ẹ rí i pé wọ́n jẹ́ pé wá pàwá gan tá ń tẹ̀lé àwọn ọba yẹn á jẹ́ nǹkan kan ni wọ́n ń sọ fún wa yẹn. So tírú nǹkan báyìí bá ṣẹlẹ̀, a máa ń kọ́kọ́ lé akátá lọ́nà, àwa fàbọ̀ bá adìyẹ ni. Ó ti tó àkókò tí gbogbo wa gbọ́dọ̀ jí gìrì. Mo máa ń sọ severally pé nǹkan tó ń ṣẹlẹ̀ kò ń ṣe pé èèyàn kan ló fẹ́ dá ṣe, gbogbo ala gbọ́dọ̀ dìde sí i, tó dẹ̀ ṣe pàtàkì gan. Mo ti sọ́nà àwọn tàbí kan tí mo ti ṣe kọjá pé ó yẹ kí ìjọba jáwọ́ lórí pé à ń impose ọba. Bí wọ́n ṣe ń ṣe láti ìgbà ìwáṣẹ̀ tó jẹ́ pé tí Ifá bá mú ló ń jọba, kán bẹ̀rẹ̀ sí ní máa ṣe bẹ́ẹ̀. Ẹni tó bá tọ́ sí ipò ní ká fi sí ipò, kí ló bá lè rojú, kí ló túbà, kí ló túṣẹ. Ẹlòmíì àfọwọ́ gba oyè ọba, àfi connection gbà, tó bá débẹ̀ tán gbogbo ìṣẹ̀ṣe tó ń ṣe á lóun ò lè ṣe. A ní Kristẹni lòun, a ní Mùsùlùmí lòun. Kí ni Kristẹni wá dédìí ọba? Kí ni Mùsùlùmí wá dédìí ọba? Wọ́n dẹ̀ nígbàgbọ́, kò ní ká má ṣòro lé wa náà máa ń sọ. So for the fact pé òun ṣe Christian àbó jẹ́ Muslim, ìyẹn ò ní kó má, tó bá ti mọ̀ pé ó fẹ́ jọba, ìyẹn ò ní kó wá pa ìṣẹ̀ṣe yẹn rẹ́. Ọba bá lórí ohun gbogbo la máa ń gbọ́. Gbogbo agbára tó bá wà nínú ìlú kan tó bá yẹn ló ń ṣe. Gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ máa iṣẹ́ fọba yẹn. Tó bá wá ti ń bá ọba níbà abo, tí wọn ò bá ọba níbà ọkùnrin yẹn rí pé ó kù díẹ̀ káàtó. Tó bá dẹ̀ ti ṣe kan tó ń mú jẹ, tó ń ṣe kejì tó ń mú ṣẹ, wọ́n á kàn bẹ̀rẹ̀ sí máa ṣe kiri bí ẹni wọ́n á ti rí pé wọ́n ti ẹ̀ jẹ́ nǹkan kan. So ẹ jẹ́ ká jí gìrì. Ìlú kọ̀ọ̀kan dẹ̀ ló máa ṣe lé, mo ti sọ tẹ́lẹ̀, gbogbo ìlú ẹ̀ dìde sọ̀rọ̀ ọba dé yín. Ọba tó bá ti fẹ́ máa gbé ẹ̀sìn Kristẹni àbí ẹ̀sìn Mùsùlùmí tó ń ṣe lé ìṣẹ̀ṣe yín lórí, ẹ jẹ́ kó pé kò lè jọba lé yín lórí.
ọba tó bá dẹ̀ gbàgbọ́ nú ṣẹ̀ṣe náà ṣùgbọ́n tí ò tọ́kùnrin kó fojú wolẹ̀ kó fojú fínlẹ̀ kó fi mú fínlẹ̀ kó wọ àárín ìlú ẹ̀. Kò sí nǹkan kan tí ó wà tó ń jẹ́ ògùn ní gbogbo àgbáláyé tí ò sí láwọn ìlú kọ̀ọ̀kan. Èyí tó bá nílùú ẹni tó bá ní súnmọ́ béèrè ẹ̀ lọ́wọ́ ẹ̀ kó mú lò gba gbogbo ẹ̀ wá gbàtọ̀ tún wá gbàtọ̀ sí kan tá fi ń jọba náà nìyẹn. So ẹ̀yin ọba wa ìjọ nítorí ti Ọlọ́run ẹjọ́ Ọlọ́run á túbọ̀ máa tọ́ yín sọ́nà Ọlọ́run máa dì yín mú. A lè kọ́ yín gẹ́gẹ́ because òmùgọ̀ èèyàn kì í jọba ọlọ́gbọ̀n èèyàn náà ló ń jọba. Wọ́n ẹjọ́ ẹ bá wa wò ó ṣe torí nǹkan tẹ gbé dání yẹn ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lẹ gbé dání ẹ̀dẹ̀ máa yẹ kójú tì wá lórí ẹ̀. So gbogbo àwọn náà dáadáa ń jíjà ń gbára jákèjádò gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jígìrì sí ọ̀rọ̀ yìí ká má fi da ìdá pé bóyá kò tí ì ṣẹlẹ̀ sọ́ba tèmi àbí kò tí ì ṣẹlẹ̀ sọ́ba tiẹ̀. Tó bá ti ṣẹlẹ̀ sọ́ba kan gbogbo Yorùbá pátápátá ló ti kó pọ̀ kó má ṣẹlẹ̀ sọ́ba gan kó ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá lásán gbogbo pátápátá ló kó wọ̀. So ẹ jẹ́ ká ṣe àtúnṣe lórí àárín yẹn Olódùmarè á dẹ̀ tù wá lẹ́yìn á fún wa ṣe. Ẹ̀yin ọba ẹ jọ̀ọ́ ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe. Ẹ̀yin ìjọba ẹ jáwọ́ lórí ọ̀rọ̀ pé yín impose ọba lé àwọn ìlú lórí. Ẹ jẹ́ kí àwọn afọbajẹ ìlú kàn fi ifá mú ẹni tí ó bá tọ́ sí ipò yẹn kàn dẹ̀ fi sórí àpèrè.